mufti kó wá sọ fún wa àbáwọ̀ ìsókè mufti ilẹ̀ Yorùbá kò sí wàhálà kò sí dànù ẹ̀ tó a dúpẹ́ fún yín pọ̀ jàdá fún ilé ọ̀kẹ́ ṣé wọ́n sọ pé ọ̀tá márkàsì làwọn wọ́n ṣe pé fún mùdírù ibi yìí kọ́ kò sí olúwa ẹ̀ wọ́n ṣàdúrà fún Mọ̀lánà Sheikh Adam wọ́n dẹ̀ jẹ́wọ́ yí pé Ọlọ́run dá wọn lógo gbogbo Áfíríkà bó ṣe yẹ kó rí náà ní òtítọ́ ọ̀rọ̀ sí ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ bàbá wa Sheikh Habibullahi náà wọ́n sọ dáadáa gbogbo àwọn ọmọ Sheikh Adam Khalifa ló sọ̀rọ̀ akramakumullah tó jẹ́ bọ́ bá takò wàhálà títí ẹniyẹn kò kàmí tó bá tí ń sọ ọmọ Sheikh Adam lọ jàlífà bàbá tí ẹ ní òdẹ̀ níta pọ̀ ẹ́kò jàlífà bàbá tí ẹ fún àlàbẹ̀lẹ̀ yìí tí ó bá tẹ́ lọ́rùn lọ sí kọ̀tù wọ́n sọ ọmọ yé máa sọ bàbá wa ọba nínú Mákọ́gí wọ́n ṣàdúrà ṣe rí ó lákàlẹ̀ kan yẹn inna Allah astafahu fasadahu fil ilmi fasadahu fasadahu fil ilmi wal jismi istifahu náà lọ́lọ́run lò fún ọba tó lò fáwọn àfáà ó fi hàn pé a ti pàdé nínú odò istifaiya so àṣẹ ìjọba wọ́n fi tọrọ ìfẹ́ bọ́lọ̀n ṣe kádàrá ni wallahi àfọkàn sí wípé bóyá wọ́n ń bọ̀ nímọ̀ pẹ̀ bẹ̀tẹ̀ a ti mọ̀ wípé mufti ìbíládì Yorùbá wọ́n fẹ́ kọjá wọ́n sì fẹ́ sálámà so eléyìn àwọn ọmọkéwú níbí ẹgbẹ́ ọmọ mẹ́kẹ́sì náà ni wọ́n bẹ́ẹ̀ ni so tí wọ́n jẹ́ tìmá pé warzuqhum mina samarat wọ́n ṣàdúrà bàbá ọba ẹ̀fí ìjẹ́ ọba ẹ̀tọ̀rọ̀ fún bàbá wa gbogbo alájọ́ ń gbà wọ́n láti onílé ní ẹ̀tọ̀rọ̀ fún ẹ̀sọ̀rọ̀ fáwọn ọmọ ilé-ẹ̀kẹ́ kọ́lọ̀n kó járí pẹ́lúpẹ́ lẹ́gbẹ́ صلوا على النبي صلوا على النبي صلى الله عليه وسلم الحمد لله صلى الله عليه وسلم bàbá wa mufti ọlọ́dún láti gbọ́ gbogbo àwọn nǹkan tẹ́ sọ fún wa nípa bàbá wa Sheikh Adam ọlọ́wọ́ túbọ̀ lékún àmọ́ yí bàbá àmín gbogbo tẹ́ sọ òótọ́ pátápátá lóòótọ́ àwọn lè kéré but àwọn àgbàlagbà ní bọ́mọdé ò bàbá tọ̀ àbárọ̀bá àbúrọ̀bá ń bábá gbọ́ wà sí Sheikh Adam kan ní ìjẹta wallahi ó fantastic ó fine jẹ́rí gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Sheikh sábà máa ń sọ gbogbo ìṣesí wọn ìṣesí bàbá ní alhamdulillah kò wà lè sọgbọ́ kò sọgbọ́ tí ní ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní olóko ní ìlú máa ń wà ẹjẹ́ ká dúpẹ́ fọ́dọ̀ alhamdulillah ọlọ́run túbọ̀ lè kún kàámọ̀ àmín a máa rí ní bàbá àmín àníwá yí tí ọlọ́run mọ̀hánmù ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣe orí ọlọ́run túbọ̀ máa fún un ṣe àmín ọlọ́láyé àìlọ́lọ́ àtọ̀rọ̀ fún ìgbà tí ó délẹ̀ ká àwọn wáàsì tẹ̀sí ìdílé gbọ́ lẹ́nu bàbá ẹni bá mọ bí gbogbo àgbẹ̀tẹ̀ ṣe wà ẹlẹ́ àgbọ̀gbọ̀ gbogbo ọdún bàbá sọ òótọ́ ni ṣẹ́rí ibi tó lóde bá dé ó máa ń panu oríṣiríṣi nǹkan òun lọ̀rọ̀ bí ọ̀rẹ́ mi àṣìjọ́ ń sọ ọ̀rọ̀ ẹ
láwọn akẹ́yìn but àdúpọ̀ fún ọlọ́run lónìí. Alhamdulillah. Ọlọ́run wá fi bí ìṣe ìmọ́lẹ̀ ńlá tí gbogbo oníkálukú ní ìṣẹ́. Ọlọ́run á jẹ́ ká rí ọ̀rọ̀ bàbá wa pọ̀. Gbogbo àwọn ọmọ ilé kéwọ́ ọlọ́wọ́ fún inú àgbàrúkà. Ọlọ́run á ti ìmọ̀ ilé yí. Ẹ̀ẹ́dẹ̀ ilé náà ló fi bí tọ́lọ́ ìtàlọ́bí gbogbo àwọn ẹni ló fi bí tí ó dá. Ẹni sí àwọn bàbá gbọ́. Torí tí èèyàn bá ti kéwú tó ti kéwú bẹ̀, èèyàn kì í yapa síbẹ̀. Tí èèyàn bá ṣe kọjá orí àbọ̀ èèyàn, ẹgbẹ́ ọ̀rọ̀ tí bàbá sọ lẹ́kọ̀ọ́, wọ́n dákọ̀ ṣé mọ̀ṣù, wọ́n dákọ̀ ṣé ìgbàmọ́ ẹgbẹ́ gbogbo àwọn bàbá ẹ̀, ọmọ kéwù bàbá ṣé wà ara mi wọn. Ọmọ mọ́gàsì ní gbogbo wọn bọ̀ látílẹ̀ máa mú. Àgbọ̀dọ̀ ya para wa. Ẹ̀rí Islam, ẹ jẹ́ ká gbọ́ra wa yé, ẹ jẹ́ ká jọ wà lórí ibi tí ó ń pè. Nǹkan tí bàbá wa ṣe òṣàbà tó ń jà fún yìí. Ẹ jẹ́ ká dúró lórí òdodo. Ẹ jẹ́ ká dúró lórí òótọ́. Ẹ má jẹ́ ká bẹ̀rù. Ọmọ kéwù kò ní kéwù ní ìsìn, nǹkan tó sọ fún bí kó lọ máa fọ́ńtà. So ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá à ń ṣe pẹ̀lú òótọ́, pẹ̀lú òdodo. Ọlọ́run á fà àlùbáríkà sí i. Lánà Muhammad. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Àmín. Àwọn alẹ́ mufti máa kọ́ jí.